àjọ NAFDAC gbẹ́sẹ̀ lé ayédèrú oògùn ibà tó tó bílíọ̀nù 1.2 tí wọ́n fi èrú kó wọlé sí ìlú Èkó. Kò dín ní páálí ayédèrú oògùn ibà 497 tí àjọ tó ń rí sí oúnjẹ àti oògùn lílò lórílẹ̀‐èdè yìí NAFDAC ti rí gbà báyìí lọ́wọ́ àwọn èèyàn kan nílùú Èkó. Iye owó rẹ̀ sì ju bílíọ̀nù 1.2 lọ. Gẹ́gẹ́ bí NAFDAC ṣe ṣàlàyé, Malama 40 ní orúkọ ayédèrú oògùn ibà tí wọ́n gbẹ́sẹ̀ lé náà. Ilé ìkẹ́rùsí kan tó wà ní Ìlàsà Òṣòdì ní ìpínlẹ̀ Èkó ni wọ́n kó òbítíbitì oògùn náà sí. Bákan náà ló jẹ́ pé inú páálí oògùn mìíràn ni wọ́n kó ayédèrú oògùn yìí sí. Diclofenac potassium 50 mg ní orúkọ tó wà lára páálí oògùn náà tí wọ́n kó wọ Èkó lọ́nà èrò láti iléeṣẹ́ apógùn kan Shanxi Tianyuan lórílẹ̀‐èdè China. Ní àfikún ọ̀nà èrú tí ayédèrú oògùn ibà náà gbà wọ orílẹ̀‐èdè yìí, níṣe ni àwọn tó kó wọlé tún parọ́ pé àwọn nǹkan èlò onírin ló wà níbẹ̀ tí wọ́n fi gbé wọlé. Ọ̀gá àgbà àjọ NAFDAC ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyè ṣàlàyé pé àjọ náà kò ní ìkùnà nínú ojúṣe rẹ̀ láti rí i pé gbogbo ohun tó lè ṣe àkóbá fún àlàáfíà aráàlú ni àwọn kápá. Ó ní pẹ̀lú ìrànlọ́wọ́ iléeṣẹ́ ààrẹ àti ẹ̀ka ìjọba tó ń rí sí ìlera aráàlú, àwọn aláyédèrú oògùn àti nǹkan jíjẹ kò ní rọ́nà lọ o. Èyí tí wọ́n gbẹ́sẹ̀ lé náà sì jẹ́ ọ̀kan lára ojúṣe wọn láti rí i pé ààbò tó péye wà fún àwọn ọmọ Nàìjíríà lẹ́ka ìlera. Ẹ ó rántí pé ìṣẹ̀lẹ̀ kíkó ayédèrú oògùn wọlé sí orílẹ̀-èdè yìí kò ṣẹ̀ṣẹ̀ máa wáyé. Ìfẹ́rẹ̀ má sí ọdún kan tí àwọn tó ń ṣe ayédèrú nǹkan mímu àti jíjẹ pẹ̀lú. Yàtọ̀ sí bí ọwọ́ ṣe ń ba àwọn tó ń kó ayédèrú oògùn yìí wọlé, ohun kan tí àwọn awòye ọ̀rọ̀ ṣàlàyé pé ó tún jẹ́ kó wáyé níbi àwọn oògùn tó jẹ́ ojúlówó pàápàá ṣe wọ́n gidi lásìkò yìí láti ra oògùn ibà tàbí oògùn àwọn ọmọdé tí owó rẹ̀ kì í sábà wọ́n tẹ́lẹ̀ di nǹkan ìnira gidi. Ìdí sì ni pé ẹ̀kúnwó ti bá iye tí wọ́n ń ta àwọn oògùn náà gan. Bí ojúlówó oògùn tí wọ́n ń rà lówó pọ́ọ́kú tẹ́lẹ̀ bá sì ti di ohun tí apá kò ká mọ́ fún aráàlú, èyí yóò jẹ́ àǹfààní fún àwọn tó ń pèlò irú oògùn náà lọ́nà tí kò bá òfin mu láti máa ṣe ayédèrú síta. Àwọn wọ̀nyí yóò bẹ̀rẹ̀ sí po ohun tó lè ṣe ara níjàmbá fún aráàlú. Wọn yóò sì máa kó sínú ọ̀rá tàbí páálí tí aráàlú ti mọ̀ tẹ́lẹ̀. Wọn yóò máa tà á ní iye tí àwọn èèyàn ń rà tẹ́lẹ̀ fún wọn. Níwọ̀n ìgbà tó sì ti ṣòro gidi láti dá ayédèrú mọ̀, tí àwọn tó ń rà pàápàá kò sí ní ìdí kan láti fura pé kì í ṣe èyí tí àwọn ń rà tẹ́lẹ̀, bẹ́ẹ̀ ni oògùn ayédèrú náà yóò ṣe máa tàn kálẹ̀ tí yóò sì máa kó ìdààmú bá ìlera àwọn tó bá lùgbàdì rẹ̀. Nǹkan tó dájú ni pé kò sí ìlú kan tí àwọn aláyédèrú oògùn, nǹkan jíjẹ àti mímu yìí kò sí lórílẹ̀‐èdè yìí o. Àwọn mìíràn sì wà tó jẹ́ pé wọ́n tún fi owó kó wọlé láti òkè òkun ni. Àjọ NAFDAC ti rọ àwọn èèyàn pé kí wọ́n ṣọ́ra pẹ̀lú ibi tí wọ́n ti ń ra oògùn. Àjọ náà rọ àwọn èèyàn láti máa ra oògùn nílé ìtàn oògùn tó forúkọ sílẹ̀ pẹ̀lú NAFDAC nìkan. NAFDAC ní àwọn ṣọ́ọ̀bù tí kò forúkọ sílẹ̀ pẹ̀lú NAFDAC ló máa ń sábà ta ayédèrú oògùn yìí. Àwọn ibi tí wọ́n ti ń ta oògùn ní ẹ̀dínwó lè jẹ́ ibi tí wọ́n ti ń ta ayédèrú oògùn. Àjọ náà ṣàlàyé pé irú àwọn ibi tí wọ́n ti ń ta oògùn báyìí máa ń ra oògùn ní ẹ̀dínwó lọ́wọ́ àwọn tó ń ta ayédèrú oògùn. Ẹ̀dínwó yìí ló sì máa ń jẹ́ kí ọ̀pọ̀ èèyàn lọ síbẹ̀ láti ra oògùn o. Ìdí mìíràn tí irú àwọn ṣọ́ọ̀bù yìí fi ń ta oògùn ní ẹ̀dínwó ni pé wọn kì í sanwó orí. NAFDAC tún rọ àwọn aráàlú láti máa kíyèsí páálí oògùn tí wọ́n bá fẹ́ rà. Àjọ náà ní lọ́pọ̀ ìgbà ayédèrú oògùn ló máa ń wà nínú páálí oògùn tí kò bá dùn wò lójú. Bákan náà ni àjọ NAFDAC tún sọ pé bí wọ́n ṣe kọ orúkọ sára páálí náà máa ń ṣàfihàn bóyá oògùn ayédèrú ló wà nínú páálí irú oògùn bẹ́ẹ̀. Lọ́pọ̀ ìgbà ni àṣìṣe máa ń wà nínú bí wọ́n ṣe kọ orúkọ oògùn sára páálí. Àwọn aráàlú ní láti ṣọ́ra pẹ̀lú àwọn oògùn tó bá rùn bí igbó tàbí ọ̀dà. Àjọ NAFDAC ní oògùn tí kò bá ti rùn bí oògùn ṣe máa ń rùn lè jẹ́ ayédèrú oògùn. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ bá wa pín ká
kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti jábọ̀ ìròyìn.